Ẹ̀yin olólùfẹ́ latest Yorùbá movie náà Oró Ìfẹ́, ẹ tẹ subscribe button tí ń bẹ ní apá ọ̀tún yìí kẹ́ bá lè jẹ́ ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ rí apá kejì rẹ̀ nígbà tí ó bá jáde sí abala alágbo òṣèré láti wò. A lérò pé gbogbo wa la ti wo movie yìí la sì ti kọ́ ọgbọ́n kan tàbí òmíràn nínú eré yìí. Òṣèré wo ni àwa nífẹ̀ẹ́ sí jù nínú eré yìí tàbí ọgbọ́n wo láti bẹ̀rẹ̀ sí ní rí kọ́ láti bẹ̀rẹ̀? Kí ni ohun tí àwa rò pé ó lè ṣẹlẹ̀ ní apá kejì rẹ̀? Ẹ ká lọ sí comment section láti kọ òṣèré tí àwa bá nífẹ̀ẹ́ sí jù nínú eré yìí. Bákan náà, ẹ má sì gbàgbé ẹ tẹ subscribe button tí ń bẹ ní apá ọ̀tún yìí kẹ́ bá lè jẹ́ ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ rí apá kejì rẹ̀ nígbà tí ó bá jáde sí abala alágbo òṣèré láti wò. Movie yìí jẹ́ movie tí àwọn tí ó kópa rẹ̀ sì jẹ́ Bíọ́lá Adébáyọ̀, Túndé Adérìnóyè, Tókẹ́ Jamiu, Fàṣàṣì, Ọlásùnkànmí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ògbóǹtarìgì òṣèré ni ó kópa nínú eré yìí. Ẹ̀kọ́ wo ni ẹ̀yin ti ń rí kọ́ nínú movie yìí? Ẹ lọ sí comment section láti contribute. Bákan náà, ẹ tẹ subscribe button tí ń bẹ ní apá ọ̀tún yìí kẹ́ lè jẹ́ ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ rí apá kejì rẹ̀ nígbà tí ó bá jáde sí abala alágbo òṣèré láti wò. Bye for now.